أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي اشرح لي صدري ويسر لي أمري وآل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́njẹ́ tó Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì, ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó tún máa bá wọn sàábé Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. tó akí gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin ìmáàmù, ẹ̀yin ṣéwù akí yín, ẹ̀yin àfáà wa, ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òdodo akí yín, ẹ̀yin tẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ òdodo akẹ́yìn náà, ẹ̀yin tẹ́ kó tẹ́ bá gbọ́ pé òdodo lélẹ́yìí tẹ́ máa ń yírí báyìí tẹ́ máa ṣe báyìí, tẹ́ ẹ̀ ní gbọ́ tẹ́ ẹ̀ ní gbà akí yín. gbogbo tí mò ń wí tó ẹ máa gbọ́ àwọn káríyán ẹ gbúdọ̀ gbọ́ ni tẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ tán bí yín re gbogbo ẹnu mo fi wí tí wọ́n ṣe kí ni tán bí yín re láti má gbọ́. torí pé kí ló tún fẹ́ wí mí nípa ẹ máa gbọ́ rẹ o, pa ẹ máa dunnú sí o, pa ọmọ àlè ẹja gbọ́n tó fẹ́ wí sopó ò ní gbọ́. tó bá ní ókè mi tẹ̀ fẹ́ gbọ́ wàá béè lọ́wọ́ àwọn tó gbọ́ pé mo ti búra pé mi ò ní gbọ́ kí ni ọmọ àlè yẹn wí. sọ́tún buhari kí ló tún là ṣe. ṣùgbọ́n àwọn tó nífẹ̀ẹ́ òdodo tán pín wọ́n máa gbọ́. àwọn tó lẹ́mìí mí ju òdodo lọ, tó ní nǹkan míì lẹ́mìí ju òdodo lọ, wọ́n máa gbọ́. mi ní kí wọ́n gbọ́ o, wàhálà àti ẹ̀ nìyẹn. ọ̀rọ̀ tí bá sọ kò bá má tẹ́ lọ́rùn kò ké mi, ó tẹ́ lọ́rùn kò kàn mí, kò tẹ́ lọ́rùn kò kàn mí. èmi kàn sọ tèmi lọ́n tèmi ni, kó má di jọ́gbéde àlèkè àmọ́ kó má di wala nasi alanna alladhina ursila ilayhi fala nasi alanna al-mursalin. ní pé tọ́lọ́ bá máa béèrè pé ṣẹlẹ́ ni sọ fún yín pé ó sì lẹ́ ń ṣe, ọlọ́run máa béèrè lọ́wọ́ àwa tó tì sí yín pé ká jíṣẹ́ fún yín pé ṣé wọn náà jíṣẹ́ fún wọn. ní tèmi fi ń sọ tèmi ni pé èmi sọ tèmi torí pé bí mo ṣe lè sọ tí mo mọ̀ pé o lè gbọ́ rè kí n kópa tiẹ̀ bù ẹ́ lórí kópa tiẹ̀ ìlú àwọn tó mọ àwọn tó gbọ́ Yorùbá original wá sọ fún ẹ n tó fà á nìyẹn. tó bá ní pọ́lọ̀ mi lé gbàgbé ẹ̀ bó ṣe a máa lé nìyẹn. bọ́lọ̀ ń ṣe programme tún olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. bọ́lọ̀ ń ṣe programme system tèmi má fi wọ́ wé mi, ó ti gbọ́, má fi rẹ̀ má fi wé mi pé ó dẹ̀ má sọ̀rọ̀ bí lágbájá, èmi lèmi ìwọ ni wọ́. bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ tèmi lèmi ṣe ń sọ yìí, bọ́lọ̀ ń dẹ̀ ṣe system tèmi lèmi ṣe ń ṣe yìí. láì ní dóònà pẹnu akí gbogbo ẹ̀yin àfáà wa, ẹ̀yin ìmáàmù dáadáa, ẹ̀yin àfáà dáadáa akí yín. ẹ rí pé
tẹ́ bá wo tọ́pìkì mi yìí tẹ́ bá wo dáadáa ẹ rí pé ó lágbára. ẹ rí pé tọ́pìkì mi lágbára pé mo sọ pé gbogbo ẹ̀yin ìmáàmù ilẹ̀ Yorùbá ẹ Taaji o èèyàn kọ́kọ́ oníranù oníranù kọ ó kọ sínú kọ́mẹ̀ntì ó ní ṣé wọ́n ń sùn tẹ́lẹ̀ ni ó ní sáwọn ìmáàmù wa ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo fi wá ní pé kọ́ Taaji tó bá ń sùn tó bá sùn wàá mọ̀ ń sìn tí bá wá ní kọ́ Taaji mi ò mí nìkan ti sùn oorun gangan mi ò mí ní ẹ̀ literally metaphorical ni mò ń lò wọ́n lò nílàkàyè. ẹ jẹ́ ń gbé ọ̀rọ̀ mi báyìí mo ń wo bí mo ṣe fẹ́ balance ti fẹ́ wọnú ọ̀rọ̀ yẹn gangan tó máa fi yẹ̀yìn bàbá wa gbogbo ẹ̀yin ìmáàmù wa nílẹ̀ Yorùbá bàbá wa ìmáàmù Ìbàdàn Ọlọ́run má ṣe jẹ́ pẹ́ fún wa bàbá wa ìmáàmù Èkó Ọlọ́run má ṣe jẹ́ pẹ́ fún wa bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run má ṣe jẹ́ pẹ́ fún wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́mi ń sọ rèé o èmi ò sọ máàmù èmi o ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí tọ́ba ọba aréyàn sàmàlẹ́kùn kábíyèsí mo ń ṣe program lọ́wọ́ máa pè é padà sá tí ọba aré tó yàn wàhálà tiẹ̀ nìyẹn bó bá ṣe wùn ẹ́ kó bá mi gbọ́ sí bó bá ṣe wùn ẹ́ kó ṣe gbọ́ sí kó kàn mí bó bá ṣe wùn ẹ́ ni kó ṣe bá mi gbọ́ o etí tó bá wùn ẹ́ ni kó fi gbọ́ tí mò ń sọ kó kàn mí etí o bá fi ti kété gbọ́ kò ní túmọ̀ lọ́dọ̀ tèmi èmi ń bá tèmi lọ ni. ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ bàbá wa ìmáàmù Ìjẹ̀bú ìmáàmù Ẹdẹ ẹ má bínú gbogbo ẹ̀yin ìmáàmù wa tó kù ìmáàmù bótú ni ìmáàmù Ọ̀yọ́ bàbá wa ìmáàmù tuntun ìlú Fẹ́mi lóyè ìmáàmù ìlú Ọ̀yọ́ àti gbogbo ẹ̀yin ìmáàmù tó kù ẹ bá mi rántí ìmáàmù ìlú àwọn kí ló pé ìmáàmù Òṣogbo kí ló dé ṣé n prank mi ni ìmáàmù Òṣogbo ìmáàmù Lóbù gbogbo ẹ̀yin ìmáàmù káàkiri nílẹ̀ Yorùbá tẹ́nẹ̀ wà nú ẹgbẹ́ yìí tẹ́ wà nú ẹgbẹ́ tí ò ní kú báyìí sàmàlẹ́kùn tẹ́lẹ̀ wà nú ẹgbẹ́ tí wọ́n ti yan bismillah tán ti yọ máàmù míì bismillah ẹ̀jẹ̀ ń ta yín jí ẹ̀jẹ̀ ń ta yín jí àkọ́kọ́ ń bẹ̀ mo wà lórí program I send there since àkọ́kọ́ ń bẹ̀ ẹ wo ẹni tí wọ́n dúró dò pé wọ́n máa yàn máàmù mi àbí tó ń fínná mọ́ máàmù ìmáàmù tó lé àyè ṣé Yorùbá ló nítọ̀hún ṣé Yorùbá ló nítọ̀hún ṣé Yorùbá ni màá wò pé kí ló mean àáfàá tó àáfàá yẹn ọtí ni má dárúkọ
wọ́n ní má dárúkọ ni o ó yẹ kí èmi ẹ pé má sọ̀rọ̀ tèmi lọ ni but wọ́n ní má dárúkọ anybody ṣáà má sọ̀rọ̀ tiẹ̀ lọ. wọ́n ti confam pé Ìlọrin ìlú àwọn kò kí ń ṣẹlẹ̀ Yorùbá. ṣé rán ni mo pa ni? wọ́n ti confam pé Ìlọrin ò kí ń ṣẹlẹ̀ Yorùbá. ọmọ bẹ̀dẹ̀ làwọn. Ìlọrin ò dẹ̀ ń ṣẹlẹ̀ kí ni o kò ń ṣẹlẹ̀ Yorùbá. ohun tí ò rújú ni àwọn náà wọ́n fi rinlẹ̀ wọ́n authenticate ẹ̀ pé Ìlọrin o kò sínú ilẹ̀ Yorùbá rárá àwọn dádúró tàwọn ọlọ́tọ̀ ni. yes or no ẹ̀yin èèyàn ẹ bá mi type ẹ̀. yes or no sọ bí àbọ̀ sọ bẹ́ẹ̀. ẹ̀yin ìmáàmù ilẹ̀ Yorùbá pátápátá ẹ wò àwọn òun làwọn èèyàn ti kọ pé bẹ́ẹ̀ ni wọ́n kọ̀ǹfọ́ọ̀mù pé àwọn ò kí ń ṣe Yorùbá wáì tẹ́jẹ́ ẹni tó tí ò wá kí ń ṣe Yorùbá jẹ́ pé òun ló wá ń fi ikọ̀ darí yín. ẹni tí ò kí ń ṣe Yorùbá wáì tẹ́ pé òun ló wá ń darí gbogbo ẹ̀yin bàbá wa ní ibi ètò yẹn. wọ́n lọ yan olórí wà ńbẹ̀ but àwọn làwọn hijack kí lórúkọ èyí náà ń rojọ́ lọ kí dẹ̀ nìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n nítorí pé bàbá àwọn ló dá sílẹ̀ òkè tó bá jẹ́ pé bàbá yín ló dálẹ̀ bàbá yín dálẹ̀ fún ilẹ̀ Yorùbá ni àbí bọ́lá dálẹ̀ fún kí ni wọ́n wí jẹ́m tètè blọ́ọ̀kì ẹ̀ tọpọlọ máa ń ta ẹ́ kí ló dálẹ̀ fún wọ́n dálẹ̀ fún ilẹ̀ Yorùbá ṣé bàbá yín gbà pé Islam kí ló porúkọ ẹ o Ìlọrin o ilẹ̀ Yorùbá ni àbúkọ̀ gbà ṣọ́ọ̀ gbà pé ilẹ̀ Yorùbá ni tó bá jẹ́ pé bàbá yín ò gbà pé Ìlọrin ó jẹ́ ilẹ̀ Yorùbá tí bàbá yín ò bá gbà pé Ìlọrin jẹ́ ilẹ̀ Yorùbá wá ìtàn dálẹ̀ ok káwá gbà pọ́n ti wá dálẹ̀ pé wọ́n dálẹ̀ fáwọn ilẹ̀ Yorùbá ni ṣèbí tó bá fọ́ àgbòfégún èèyàn máa ń jókòó ẹ̀ lẹ̀ ni wáì tí wọ́n tún wá lágbára ń bẹ̀ torí pé bàbá tó dálẹ̀ àwọn dálẹ̀ fún unity ni bàbá dúndò pé wà tẹ́sìmú bí abúlé láì jẹ̀míyàn wà látàfà rọ́kù orí ibẹ̀ ni bàbá gbélé láti jẹ́ pé gbogbo àwọn àfáà ìmáàmù kí gbogbo ẹbọdì ṣe pọ̀ kí gbogbo wa unite kéètò máa lọ ká má níjà kí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ kí gbogbo wa lè ká lè lágbára ni torí ẹni bàbá ṣe dálẹ̀ ọmọ wa dúndò pé ìsìláàmù ní pé Ìlọrin o kò ṣẹlẹ̀ Yorùbá tó ọmọ bá fi lè ti dúndò pé Ìlọrin ò kí ń ṣẹlẹ̀ Yorùbá ó ti bírèkì kìíní yẹn ni pé àwọn òǹṣara yín o bó bá lè ṣe lè wù ló ṣe lè darí ibẹ̀ tó bá wù ó lè darí ẹ̀ dáadáa tó bá wù ó lè darí ẹ̀ jágàjàgà tó bá wù ú bẹ́ẹ̀ tẹ́yìn náà bá ti wá gbà ẹ̀yin bàbá wa tẹ́ bá ti wá gbà bẹ́ẹ̀ torí pé ìròyìn tó mi lọ́wọ́ léni lálẹ́ yìí pé 90% gbogbo àwọn bàbá tó wà ń bẹ̀ yẹn ẹni tó sọ fún mi tún búra fún mi pé 90% wọn nínú wọn ò dùn sí tí ó ṣẹlẹ̀ yẹn pé játi ni gbogbo wọn kà á sí pé èwo ni gbogbo eléyìí èwo ni gbogbo náà dọ̀rọ̀dọ̀rọ̀ yìí wallahi bi rabbil kaaba wọ́n sọ fún mi lẹ́nìí lálẹ́ yìí pé inú gbogbo wọn ò dùn sí pé rọ̀dọ̀rọ̀dọ̀ ló ń ṣẹlẹ̀ pé wọn ò dẹ̀ fún àwọn bàbá yẹn náà púpọ̀ ní wọn fún wọn chance kó sọ̀rọ̀ fún wọn chance kó sọ̀rọ̀ ok èèyàn ti dúró pé wọn ò kì í ṣe Yorùbá pé àwọn ò ń ṣe Yorùbá wọ́n ìjẹ́ pé tí ò ṣe Yorùbá ló wá ń darí yín àbí mi ò wọ́n tí mo sọ ni òun ló sọ pé Ìlọrin ò ń ṣe ilẹ̀ Yorùbá ok tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni látijọ́ tó ti ń ṣe rọ́bítà tó ti ń ṣe ẹgbẹ́ yìí látijọ́ tó ti ń ṣe ǹjẹ́ rí màmú lọrin ń bẹ̀rì yìí ẹ̀yin èèyàn ẹ̀kọ́ bẹ̀ pé yẹ́sì ìmáàmù lọrin máa ń wá àbí ìmáàmù lọrin ti wá rí ẹ̀kọ́ bẹ̀ kárí ẹ̀kọ́ ẹ̀yin bàbá wa ara ń tẹ́ máa fi sọ jíre o
ṣé ìmáàmù Ìlọrin wá sí bẹ́ẹ̀rì ṣọ́ wá sí bẹ́ẹ̀rì ṣé bàbá ìmáàmù Ìlọrin wá sí ibi rábítà yín tẹ́tí ṣe ṣọ́njẹ́ bẹ́ẹ̀rì ṣé bàbá ìmáàmù Ìlọrin ṣọ́ wá bẹ́ẹ̀rì ṣọ́njẹ́ bẹ́ẹ̀rì wọ́n ẹ̀fà dé bẹ́ẹ̀rì. tó bá jẹ́ pé wọ́n gbà pé ilẹ̀ àkọ́kọ́ ọ̀nà méjì mo lè pín sí àwọn bàbá wa máàmù lọ ni wọ́n lè rí pé irú ẹgbẹ́ wo lélẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ èmi ń ro ni òun bá wọn ronú ni o wọ́n wò pé ẹgbẹ́ ilé kò sọ̀rọ̀ nù ẹ̀ àwáké ẹgbẹ́ ilé ẹgbẹ́ àwọn ọmọ ẹlọ́mọ ẹgbẹ́ tíṣà àdámọ̀ dálẹ̀ láti máa fi kọ́ àwọn ọmọ ń kéwú láti máa fi kọ́ àwọn ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn ẹni tí ò tí gbàgbọ́ iye ẹ̀sìn ní iṣẹ́ àdámọ̀ ló ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ àfáà ló ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ńbẹ̀ wọ́n ló ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni àwa kọjá arú eléyìí bóyá yẹn ni àwọn bàbá wa máàmù lọrin náà ṣe débẹ̀rì tàbí kọ́ rí pé ẹgbẹ́ ilẹ̀ Yorùbá ni ìkọ́nu méjèèjì ni pé ní kọ́ wò pé ẹgbẹ́ àwọn ọlọ́mọ kéwù ni wọ́n ń tún kéwù tọ̀ fún wọn bẹ̀ ni rọ́bìtà yẹn wọ́n ń tún kéwù tọ̀ fún wọn ni wọ́n ń rẹgulétì ẹnu wọn ni gbogbo tí òye wọn náà lọ ni wọ́n ń kọ́ wọn bẹ̀ gbogbo àwọn tẹ̀síìrì tó ń mọ gbogbo nǹkan tí òye wọn náà fi bẹ̀ ṣe àwọn dẹ̀ ti kọjá bẹ́ẹ̀ àwọn ìmáàmù lọ́rin òde bẹ̀rì ẹ̀yìn èèyàn ẹ má bínú o ẹ gbọ́ pé màmú Ọ̀fà wá bẹ̀rì ṣe gbọ́ pé màmú Ọ̀fà wá síbi rọ́bítàrì mọ́ ọmọ o ẹ lè sọ yẹn o bọ́ tí màmú lọ́rin dá mi lójú ṣé màmú Ọ̀fà náà wá síbẹ̀ rí sọ́n wá bẹ́ẹ̀ rí eléyìí kò ní dá fún yàrá yà olórí burúkú ọmọ òfò yìí kò ní dá fún yàrá yà dárí yẹn blọọkì má jẹ mo ń ṣe súnà látàrí ànábì ní ẹran ọmọ yàrá yín lọ́wọ́ tó bá fẹ́ ṣe dáadáa ẹ tún ran ọmọ yàrá yín lọ́wọ́ tó bá fẹ́ ṣàbúrú ẹ ò fẹ́ ṣàbúrú ń sìn mo ti wá ràn ẹ lọ́wọ́ mo ti dọ́wọ́ ẹ mú mo ti dọ́wọ́ ẹ mú sí onírà burú ṣe mọ́ mo ti blọọkì ẹ mo ti ṣe súnà ànábì ní kí ọmọ blọọkì ẹ tó bá ń kọ òkúkọ súnà ni mo ṣe sallallahu alaihi wasallam ànábì ló ní kí n ṣe bẹ́ẹ̀ mo tún fi ẹ gba aládàá bí mo ṣe blọọkì ẹ ní ó mọ̀ mo ti fi ẹ gba aládàá ìbéèrè ni mò ń béèrè ṣé Màmú Ọ̀fà wá bẹ̀rì ṣán wá bẹ̀rì mò ń béèrè ní o ṣé Màmú Ọ̀fà wá rí ṣé Màmú Ìlọrin wá rí àtàwọn òkè míì nílọrin bíi àwọn gbogbo àwọn mo ti gbàgbé orúkọ nípa àwọn ìmáàmù Ṣọwárí àbí àwọn onímàmù bẹ́ẹ̀ àbí ìmáàmù àwọn ìmáàmù gbogbo bíi àwọn ògbónà kò sí ìmáàmù bẹ́ẹ̀ Ṣọwárí ṣọwá sí ṣọwẹ́fà débẹ̀rì nígbà tí gbogbo àwọn ìmáàmù yẹn àwọn ìmáàmù gbogbo àwọn yẹn ò ti wá bẹ́ẹ̀ kí lọmọ wọn ń ṣe ń bẹ́ẹ̀ wá ìtọ́jẹ́ pọ́ ọmọ wọn ló wá ń darí yín sọmọ wọn ló wá ń tún ẹ̀yin bàbá wa kọ́ lẹ́kọ̀ọ́ ni kéwú tí ò yé yín gbogbo ohun tí ò yé yín lọmọ wọn wá ń kọ́ yín. Gbogbo ohun tí ò yé yín ẹ̀yin bàbá wa sóhun lọmọ wọn wá tún wá ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ni ṣe rí gbogbo àwọn màmú tó kù yẹn bẹ́ẹ̀ ṣe rí wọ́n rí. ṣé wọ́n yan ọmọ wọn kó wá máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ni gbogbo ohun tí ò yé yín bẹ́ẹ̀ ṣe máa tó sọ́yàn wá kó wá máa kọ́ yín lẹ́kọ̀ọ́ ni mo ń béèrè ni. ọmọ Yorùbá lèmi èmi ò deny bí mo ṣe jápá kan Yorùbá mo jápá kan òyìnbó
òyìnbó ń rùn vein mi ń lọ ń bọ̀ báyìí ni ànábì ní àṣà ìtọ́ni yẹ́gìrì ìdáàmú bani ádámọ̀ òyìnbó yẹ́gìrì ìdáàmú Saheed ni o òyìnbó ń rọ̀nù nínú vein mi ń rọ̀nù vein nínú vein mi ètèbí náà. ṣé wọ́n yan ọmọ wọn kó máa darí yín tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ní kẹ́ tara yín jí pé no tó bá gbé tí ò tọ́ wá ẹni àgbà eléyìí èdè la fẹ́ àgbà eléyìí èdè la fẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tí yín lẹ̀ kí ló dé Imam Ogbomoso bàbá Imam Ogbomoso ṣé Imam Èkó yọjú síbi ẹgbẹ́ rọ́bìtà tó ń dálẹ̀ yìí mo wá gbọ́ pé lẹ́nì a tún ti yan ìmáàmù tuntun ẹ kò dàbí bá a máa ṣe pútì ẹ̀ nà ẹ̀yin tẹ́ yan máàmù yẹn àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ wa ẹ̀ ń play game kan tó ń pè ní fast and loose game òun lẹ̀ ń play fast and loose game ohun tí ò lè ṣẹlẹ̀ ẹ wá ń dunra yín nú wọ́n ti yàn máàmù tuntun kí wọ́n ló máa ṣẹlẹ̀ sí máàmù sí ọ̀fọ̀n yálàyà anybody yín ò lè fi ìrùlù gbá ẹ̀ tó bẹ́ẹ̀ kò sí kankan tẹ́ lè ṣe kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ nu yín tó lè yàn máàmù yẹn kúrò níbi tó wà ẹ̀ tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó bíire nínú yín ẹ kàn ń dunra yín nú. Come here, what happened? Are you okay? Ẹ kàn dúra yín nú, ẹ ń gbé kéèkì síra yín lẹ́nu. Ẹ wọ́n dúra yín nú gbá. Àti ìyàmáàmù tuntun o, òun náà dágbára bolẹ̀. Ìmáàmù tuntun, ó dẹ̀ ń tan rẹ̀. Ó wá bẹ́ẹ̀ tó rówó rẹ̀ lójú àrà tó ń dunnú. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe rí òun tan rẹ̀ ìwọ́n tẹ́lẹ̀ fi jẹ̀ máàmù ọmọ pé wọ́n ṣẹ̀sìn tí ó bá tí kíní ò lè bọ́ sí kò yẹ kó lú ẹ̀ tó bá ń pè ẹ́ máàmù ṣé òrí wọ́n ń tún ẹ̀ ni ìwọ òrí wọ́n ń tún ẹ̀ ìwọ ni máàmù ìwọ òrí wọ́n ń tún ẹ̀ òrí àlámọ̀ pé wọ́n ń tún ẹ̀ ni òrí ọba tàná yan èèyàn tó bá jẹ́ wọ́n náà jókòó dáadáa nínú ẹ̀mí ara ẹ̀ tó bá jẹ́ pé wọ́n náà yàn kéèyàn kan wá dìde wọ́n wá fẹ́ járáǹkì wọ́n fẹ́ gbé ẹlòmíì síbẹ̀ ṣó máa tẹ̀wọ̀ gan lọ́rùn. anábìnrin láyúmí náà dúkùn náà táyò ìbàlẹ̀ àyí mọ́ yóò ìbùlì náà sí ṣé wọ́n gan lè gbàrú ẹ̀. anábìnrin ò tí ì jó nígbàgbọ́ òdodo ṣó yẹ kí wọ́n náà máa bá wọn dùn máa mú yẹ kó dùn máa mú ṣé ẹ kó máa dùn wọ́n ti yan èèyàn kan bẹ̀ lẹ́yìn lórí ẹ wá ń bó nítọ̀hún ẹ wá ń wá bẹ ṣe máa gbé ṣubú wọn bí ire ẹ tó bí ẹkùnsẹ tó bí da láti lé ìmáàmù yẹn kó ń bẹ ẹ lọ bẹ ń jọ jímọ̀ ẹni tó fi ẹ joyè ìmáàmù ìwọ ìmáàmù tuntun ẹni tó fi ẹ joyè lé ẹ kó lídìí ẹ lọ láti kó lídìí ẹ kó kó àwọn ọmọ kéwú ẹ gbogbo wọn jọ lọ gbogbo yìí jọ lọ bẹ kẹwàá ló yà kó bẹ ọyà bọ bẹ wáyé tó ní kó tẹ̀lé ẹ kó lídìí ẹ lọ síbẹ̀ kẹjọ lọ lé ìmáàmù yẹn kó ń bẹ wà ní ó lídìí ẹ lọ ni wà ní kó lídìí ẹ lọ kẹ kó ẹ́skọ́ọ̀tì kẹ lọ bẹ̀ kẹ wá lé gbogbo ẹ̀bọ̀dì jáde kó mọ́ṣáláṣí kẹ wọ bọ́ bẹ̀ kó wá máa ṣe kútùbà wà á rí bá rẹ̀ ibi tá rẹ̀ máa kù sí. àwọn ará Ògbómọ̀ṣọ́ eyín náà fi máa já gbogbo ara yín jẹ bẹ́ẹ̀ bí ajá bíire kò sẹ́ tó bíire nínú yín kó débẹ̀ àti àtàfà tó fi ẹ́ joyè kò sẹ́ tó bíire láti lọ bẹ̀ kọ̀ǹfọ́ọ̀mù ni ó rò pé màámù tọ́lé akéré nílùú Ògbómọ̀ṣọ́ ni fojú ọmọ kékeré wò ó láàrin àwọn aráàlú wọn bí ire wà fi anfusikum afalatumusirun 95% aráàlú ló gba ti àfáà yìí àti Christian àtẹlẹ́bọ tán ti yí padà náà gba ti àfáà yìí ní ìgbà tí ìmáàmù tọ́lé wọ ìlú Ògbómọ̀ṣọ́ mùsùlùmí tó ti dẹlẹ́bọ ó padà sínú Islam mùsùlùmí tó ti di Christian ó padà sínú Islam mùsùlùmí tí ò kírun mọ́ ó padà sínú Islam wọ́n jẹ́ni tó ń ṣe tọ́lọ́hun wọ́n jẹ́ni tó ń kírun
gbogbo wọn jupá jù sẹ́lẹ̀ fọlọ́run wọn ṣe tọ́lọ́run lọ. Gbogbo àwọn yẹn náà wá ní ìmáàmù yìí wá pé gbogbo wọn ṣàkíyèsí pé ẹyẹ ṣẹbọ mọ́, ẹyẹ jóògùn mọ́, ẹyẹ ṣe báyìí mọ́. Gbogbo wọn wá ń juwọ́ lé pa tòótọ́ ní ṣá, àṣẹ kò tiẹ̀ dá káwọn máa ṣoògùn, àṣẹ táwọn ò bá ṣoògùn ayé àwọn máa dá sí. Àṣẹ táwọn ò bá jóògùn ìgbésí ayé àwọn máa tòrò. Àṣẹ táwọn ò bá tiẹ̀ jóògùn ìgbésí ayé àwọn á máa dá sí lọ. Gbogbo orú àwọn yẹn wọ́n wá pọ̀ rẹpẹtẹ nílùú Ògbómọ̀ṣọ́ dé pé wọ́n wá di sábẹ́ ìmáàmù. Ẹ̀yin woman garbage kan ẹ wá lọ ń kùn torí pé ìmáàmù mú ṣàkọlẹ̀ wá fún yín ní ọ̀dọ̀ yín. Ìmáàmù mú ṣàkọlẹ̀ wá inú yín ò wá dùn, ẹ wá fẹ́ sọ ọ̀tún ìmáàmù dòsì, ẹ fẹ́ sọ ọ̀tún ìmáàmù tọ́líà, ẹ wá fẹ́ bá ṣe iṣẹ́ rẹ̀ tó ń ṣe, ẹ fẹ́ ti ṣubú. Mélòó lára yín? Wa alaikum salam ṣáyìn lẹ́wà ń bẹ̀. Mo ti rí bẹ́ẹ̀ mo rọ́wọ́ yín náà mo fi sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ assalamu alaikum. Ẹ wá fẹ́ sọ ọ̀tún ìmáàmù, ẹ fẹ́ sọ dáadáa ẹ fẹ́ sọ dáburú. Kò sẹ́ni tán bídà nínú yín láti lọ bẹ̀, láti lọ nípa ẹ fẹ́ lé kúrò lórí oyè. Kò sẹ́ni tán bíire nínú yín ẹ lọ bẹ̀, ẹ lọ tẹ́ bá tó bẹ́ẹ̀. Tẹ́ bá tó bẹ́ẹ̀ tó bá bíire nínú yín ẹ lọ bẹ̀ kẹ́ lọ lé. Àwọn aráàlú máa ya yín jẹ bí ẹran báyìí ni. Tàfà yín ni kẹjọ lọ. Kọ́ máa fi ẹ joyè wá bí ìwọ máàmù tó fi ẹ joyè. Má kàn jókòó sílẹ̀ kó wá lọ lìkì mọ́lẹ̀ o. Tẹ̀lé sọfáfá ẹ̀ kó tẹ̀lé ẹ lọ kẹjọ lọ síbẹ̀ ni o. Ẹjọ́ lọ bẹ̀. Ẹjọ́ oríbi tára yín máa kù sí lọ́dọ̀ àwọn aráàlú. Wọ́n ń dúró dé yẹn lọ. Ẹ tó bá bíire nínú yín kó lọ tó bá dẹ lójú pé wọ́n bí ẹrẹ lọ bẹ̀. Tàfà yín ẹ tó bá bíire ẹ lọ bẹ̀. Wà láìta láyà ẹ̀ ní mórí délé pé èyí tó bá ń gbé tó bá ń wọ́ ẹjọ́ lọ bẹ̀. Wọ́n á ṣe ilé ṣe inú èyí ló pé ni èmi dèlú yẹn mo rí ìmáàmù tó ń gbà fún lélẹ́yìn. Ìmáàmù ń bọ̀ gbogbo aráàlú inú wọn ń dùn wọ́n pariwo ṣéwù ìmáàmù ń lọ lásán wọ́n pariwo ṣéwù gbogbo aráàlú. Ọba ń bọ̀ gbogbo ẹ̀ pa lọ́lọ́. Ọba yìí ò mọ lálò wà láìtàláì. Ọba ń dúró pé òun ní kí gbogbo èèyàn máa pariwo ẹ̀, òun ní kí gbogbo èèyàn máa yìn. Irọ́. Ọba yìí ò gbọ́yé pé Ọlọ́run ọba ló ń fún yàn lọ́lá. Kò mọ tó ń pè lọ́lá, kò mọ ọ́ lò. Kábíyèsí ọba Gandhi kò mọ tó ń pè lọ́lá, kò mọ ọlá lò. Kò mọ bá ṣe ń lọ́lá. Òun wá ń kọlù fún ṣé rí mi ni bẹ́ẹ̀ kọ́ ó máa bẹ̀bẹ̀ fún nǹkan yẹn látọ̀dọ̀ Ọlọ́run ni. Tó bá tún wá fẹ́ tó bá pò wá mọ bó ṣe máa bẹ̀bẹ̀ ẹni tọ́lọ́run ti fún ló máa fi kò mú mọ́ra, wọ́n á máa wá pọ̀ wọn náà lè. Irú ìmáàmù yìí tọ́lọ́run bá ti gbé fún nínú ìlú yẹn ló yẹ kírú ọba yìí mú mọ́lẹ̀ pé wá ń bí kí ló ń ṣe ó ti tipẹ́tipẹ́ ó ti léètì báyìí ó ti léètì ó ti di woro sí woro báyìí ó ti di woro sí woro ó ti di woro sí woro. Ó yẹ kó ọba yẹn ti fi kò mú màmú mọ́lẹ̀. Tó bá ń rí màmú yìí pẹ̀lú ọba wọn máa respect ọba yẹn náà lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n sì 70-30 ni nílùú Ògbómọ̀ṣọ́ 70-30 respect on fún màmú 70 ọba 30 àbí ọba gan 25-75 náà fún màmú kọ̀ǹfàmù ní lọ bèrè lọ́wọ́ àwọn ará Ògbómọ̀ṣọ́ sẹ́ẹ̀. Ọba lè jọba ó jọba ti ẹnu pálásì tí gómìnà gan ń respect màmú tó ń pọ́n màmú lè kí ló ṣe ẹ ó jókòó ẹ jẹ́jẹ́
kò sẹ́ni tó bíire nínú yín láti yọ ìmáàmù yẹn kó ń bẹ̀ mo tún sọ fẹ́ ẹ wo ẹ tún yọ̀dà ìmáàmù nìkan lẹ́yìn ẹ yọ̀ làdáni náà ẹ lọ yan làdáni náà kẹyọ ìmáàmù yẹn kó ń bẹ̀ ẹ ti yọ ìmáàmù ẹ tún yọ làdáni ẹ tún yọ náà ibì ntẹ́mi nídìí ẹ ṣàfẹ́ mi ní akáge mọ́ṣáláṣí gbogbo mọ́sìkì tẹ́mi ní àbí kíní ẹ ṣàfẹ́ mi lẹ̀ kí màá bá yín bọ́ rọmi ságè gbogbo màmú tẹ́ jẹ ẹ máa jẹ lọ mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín èmi ò jẹ́ anything ẹ má èmi ò bá yín joyè kankan mi ò dẹ̀ dóyè ẹ ra fèmí lẹ̀ ọmọ Nàìjíríà limited mi kí máa jayé mi mo wà lórí ọwọ́ tèmi ni èmi ò jẹ màmú èmi ò jẹ kankan yorùbá bí èmi ò dára mi láàmú pẹ̀lú wàhálà ẹni tó bá bíire nínú yín kó tẹ̀lé wọn lọ sí Ògbómọ̀ṣọ́ kọ́ wá lọ lé màmú Ògbómọ̀ṣọ́ kó mẹ́ ọ bíire sẹ́ni gbogbo èyí tó ń pariwo àkíní kan yẹn ṣé gbẹlẹ́lẹ́ wà ṣó wọ́n kàn dúró àwọn nú ni o wọ́n dúró àwọn nú lásán ni o gbogbo yẹn kàn pariwo àdìyẹ màmú tuntun ẹ̀ ń gbé kéèkì sí ayé lẹ́nu ẹ̀ ń play game fast and loose sórí ìmáàmù wo géèmù tó ń play pé kíní kan wà láìtàláì ó kàn yẹ ìyá ara wọ lásán ó kàn fi rẹ̀ ẹ̀ṣẹ̀ sí ni torí pé oyè tó lọ ń dùn yẹn kò ń tí ò possible àwọn ẹni tó ń tì ẹ́ sí gan àwọn gan mọ̀ pé kò possible ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa share program yìí kó dé ọ̀dọ̀ gbogbo àwọn ìmáàmù àgbà tilẹ̀ Yorùbá pátápátá mo fi títóbi Ọlọ́run bẹ̀yìn ẹ share ẹ bá wa share lógúnlógún ẹ share lọ́pọ̀lọpọ̀ kó dọ́dọ̀ àwọn ìmáàmù àgbà ilẹ̀ Yorùbá pé ẹni tó ń darí yín fẹ́ ṣé Yorùbá ni ó confirm pé òun ò ṣe Yorùbá ó dẹ̀ confirm pé àwọn ò kì í ṣe Yorùbá wáyé tẹ́pọ̀ òun ló wá ń control gbogbo yín bẹ̀ wáyé tẹ́pọ̀ òun ló control yín ìmáàmù ìlú tiẹ̀ ò wá sí bẹ́ẹ̀rì ǹjẹ́ rí ìmáàmù tiẹ̀ ń bẹ̀rì ìmáàmù eléyìí please come to Ogbomoso kí bá wá sí Ogbomoso kí ló ṣẹlẹ̀ ṣó support Imam Ogbomoso ni tó fi sọ pé please come to Ogbomoso orí wọ́n dàrú ní tiwọ́ ọmọdé yìí jẹ́ ń block ẹ̀ ò ní làákàyè lórí jẹ́ ń block ẹ̀ mo ti block orí wọ́n ti dàrú orí ẹ̀ ti gbálẹ̀ ó ti confam pé òun ò ṣe Yorùbá ṣé kò sọ ni èèyàn ní mi ò ṣe Yorùbá o èèyàn sọ pé òun ṣe Yorùbá wọ́n ẹ̀ jẹ́ pé tí ó wá ṣe Yorùbá ló máa lóun fẹ́ darí wa ẹ̀yin ìmáàmù wa ẹ̀yin ìmáàmù Èkó ẹ̀yin gbogbo ìmáàmù káàkiri níjọ́ tí ọmọ Ìgbò tó lóun fẹ́ jẹ gómìnà lÉkòó tọmọ Ìgbò náà fẹ́ jẹ gómìnà lÉkòó wa yìí tọmọ Ìgbò fẹ́ jẹ gómìnà ó ní màmá Ìgbò bàbá Yorùbá ṣé ẹ gbà fún ǹjẹ́ ẹ gbà fún kó jẹ gómìnà lÉkòó ní kíní tó dìbò ìbò tó dìtọ́ ni o wọ́n ní màmá ọmọ yẹn ní Ìgbò bàbá Yorùbá ṣe yarí kanlẹ̀ ṣe gbà fún ẹ gbà fún kó ẹjọ́ ẹni láéláé ẹ lè dìbò fún Ìgbò láéláé ẹ tẹ̀ wá wò pé bàbá Yorùbá ni ẹni láéláé ẹ gbà èèyàn tó wá kọ̀nfàmù pé òun ò ń ṣe Yorùbá o ó sọ jáde ó lóun ò ń ṣe Yorùbá ìlú òun ò ń ṣe ilẹ̀ Yorùbá ṣó sọ bí àbí ò sọ bẹ́ẹ̀ wọ́n ètò jẹ́ pé òun ló wá ń darí yín àwọn wo ti bàbá ẹ̀ mọ́ lára ni yẹpẹrẹ bàbá ẹ̀ ṣé ó ń ṣe Yorùbá ó máa dákẹ́ ń bí ni tó o bá ti lè dákẹ́ wàá ṣe fẹ́m tó o bá ti lè dákẹ́ ń bí ẹ̀yin náà lọ dẹ́gbẹ́ tí yín lẹ̀
ẹ lọ dá rọ́bítà ilẹ̀ Yorùbá gangan ẹ̀dá ti yín lẹ̀ kẹ̀dá dúró ti yín. Ó kọ̀ fáwọn pé wọ́n ṣe ọmọ Yorùbá ó sọ èyí tó sọ nǹkan tó sọ pé wọ́n ṣe Yorùbá òun ló máa darí yín. Mo bìlí pé ẹ̀yin bàbá wa àbá ohun tí mo fi ṣe pé mo fi ṣètanijí fún yín nìyẹn pé mo ta yín jí ẹ má sùn ẹ má sùn. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin bàbá wa mọ̀ ẹ gbàgbé ni. Ẹlòmílẹ̀ ni kò ní mí nì irọ́ ọ̀rọ̀ yìí ní mí nì o torí pé tó bá jọ ọmọ Yorùbá gidi ni kò ní ronú àti máa ní pé ká yọ máàmù tó jọ ọmọ Yorùbá kúrò ńbẹ̀ kó wá kí kírísítẹ́nì wá yan ìmáàmù mi lé wa lórí kó yan fún wa. Àbẹ́ gbọ́ Yorùbá tí mo sọ ni. Kírísítẹ́nì ló wá yan máàmù mi wá ló wá yan ìmáàmù mi lé wa lórí fún wa. Mùsùlùmí náà ló yàn ọ̀gbẹ́ni má bá mi sọ ó lè ní ṣebí mo rí èèyàn kan tó sọ pé ṣebí ẹlẹ́bọ ló yan ìmáàmù Ọ̀yọ́ òpònú ni ẹ́. Àkọ́kọ́ ń bẹ̀ ṣé ọba Ọ̀yọ́ ti declare pẹ́lẹ́bọ lòun só ti declare rẹ̀ pé ẹlẹ́bọ lòun o só ti declare ṣé ọba Ọ̀yọ́ ti declare rẹ̀ pẹ́lẹ́bọ lòun só ti declare. Ó nígbà tó ọba Ọ̀yọ́ bá declare rẹ̀ pé ẹlẹ́bọ họ́rọ́n lòun èmi á tó gbà pẹ́lẹ́bọ ni. Kò tí declare lọ́dọ̀ tèmi èmi ò tí ì rí pẹ́lẹ́bọ ni. Èmi ò dẹ̀ tí bí èmi ò wo àwọn fídíòs tó ti ṣe Ọlọ́run foríjì mi ò support èmi ìdẹ̀rẹ̀ support ẹ̀ láíláí dẹ̀ má bú mi bá mi wá àwọn fídíò tó ti support ẹ̀ bọ tí bá rí màá ní ẹlẹ́bọ ni. Tó bá wá jẹ́ pé ẹlẹ́bọ ni ó wá yan ìmáàmù láì tí kò gbọ́ mi dáadáa òun kọ́ ló yan ìmáàmù ó jẹ́ bí olórí nílùú wọ́n ní tó fi ń wọn ẹni tó dìsáàfù nínú ilé fámìlì kọ̀ọ̀kan pé yes nínú fámìlì wa o àwa ló kàn wọ́n dẹ̀ máa gbé pẹ́rẹ́gì sílẹ̀ wọ́n wá wọn pé ìwọ ló ó yá ìwọ ló pass èlé ló fail ìwọ ló pass èlé ló fail ìwọ ló pass ok ẹni tó bá pass kábíyèsí ẹni tó pass ní lọ́dọ̀ wa o ó kàn máa endorse yẹ lásán ni kò ṣe pé òun ló máa kò ṣe kábíyèsí yẹn ló máa yan kí lórúkọ ẹ̀ qualification onítọ̀hún yẹn ló yan onítọ̀hún kábíyèsí kan máa pé yes certificate látọ̀dọ̀ àwọn náà páwọn àwọn endorse onítọ̀hún ó tán bó ṣe wà nìyẹn gọ́vnà náà alẹ́ tó endorse pé yes ó ti tán bó ṣe rí nìyẹn. Ẹni tẹ́ bá wá rí pé kò páàsì ó yọ olódò sí ẹni tó páàsì ni ẹni tó páàsì yẹn òun ló mọ̀ ó mọ̀ kéwú jù ọgbọ́n tí mò ń wí ẹni tó páàsì yẹn òun ló mọ̀ kéwú jù ẹni tí ò páàsì olódò lòun mi ní olódò bíi tèmi o ògbọ́ yé yíì òun ò mọ̀ kéwú tó yẹn ni màámù yẹn ni yes bó ṣe rí mo ṣe ń já ẹ tán kò mọ̀ kéwú tó màámù yẹn ni tó bá mọ̀ kéwú tó màámù yẹn òun náà máa gbé síbẹ̀ so ti get so kò wá ṣe pọ́ba ló yan èèyàn ohun tó fi yan èèyàn yẹn nìyẹn ẹ jẹ́ ká padà síbi tá à ń lọ. Ẹni yìí ti kọ̀nfàmù pé òun sọ ọmọ Yorùbá ìmáàmù ìlú ẹ̀ òdẹ̀ wá sí rọ́bítà rí wọn ò wá rí wọ́n declare ara wọn pé àwọn kì í ṣe Yorùbá ni àwọn ò ṣe Yorùbá lọ́dọ̀ tèmi Yorùbá ni wọ́n torí bàbá tèmi náà jẹ́ ọba Ìlọrin bàbá tèmi náà jẹ́ bàbá wa máàmù Ìlọrin bàbá tèmi náà jẹ́ ṣùgbọ́n lórí kíní tẹ dálẹ̀ lọ́dọ̀ tèmi nínú kan wo pé kíní ìtàwọn ọlọ́mọ kéwù lélẹ̀ kí la fẹ́ la máa ṣe ń bẹ̀ ẹ̀kọ́ ò lẹ́fẹ́ kọ́ wa ń bẹ̀ àní kọ̀ọ̀kan ṣe pẹ̀lú tẹ dálẹ̀ ìwò ẹgbẹ́sẹ̀gbẹ́jà rẹ̀ lọ́mọ lọ káwọn tí wọ́n ti dẹ̀ sí mọ̀ nínú kó jẹ́ pé tán fi sọ bẹ́ẹ̀ nìyẹn náà tán fi yọjú nìyẹn
kàn wò pé kíní tẹ dálẹ̀ yìí àwọn onítẹ̀sí inú ẹ̀jà rẹ̀ gbé sọ̀hún ṣíṣe ọ̀dọ́ wọn ló dálẹ̀ kí lélẹ́yìí wọ́n fẹ́ máa kó gba àwọn máàmù jọ kí wọ́n fẹ́ máa ṣe ń bẹ̀ wọ́n fẹ́ máa regulate wọn ní ṣe máa regulate àwọn náà mọ́ àwọn eléyìí ni àwọn tó ń ti mọ̀ kí ó tó wáyé ẹgbẹ́sẹ̀gbẹ́ àwọn òṣè ẹ lọ́ máa ṣe ó tán bóyá yẹn làwọn fi yọra wọn kúrò pé àwọn òṣè tàbí kán rí pé àwọn kì í ṣe Yorùbá èmi rẹ̀ gbà pé Yorùbá ni wọ́n tó dájọ́ ń sọ èdè kan náà èmi gbà pé Yorùbá ni wọ́n tó dé mi lójú pin èmi gbà pé Yorùbá ni wọ́n so tó bá wá yọra wọn pé àwọn ò sí ń bẹ̀ wáì tó jẹ́ pé ọmọ ọbẹ̀ ló wá ń darí yín gbogbo ẹ̀yin ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá tó kù wáì tó pé ọmọ ọbẹ̀ ló wá ń darí yín ló wá ń mú ìdájọ́ tó ń dá wàhálà alẹ́ n tí ò possible ohun tí ò possible ìdájọ́ burúkú tí ò bọ́pọlọ mu ó wá ń gbélẹ̀ fún yín ẹ̀yin bàbá wa dákẹ́ síbẹ̀ no ẹ gbọ́dọ̀ dákẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ kéèyàn kọ́kọ́ kó yín pápá mọ́ra ẹ̀yin bàbá wa ẹ̀yin náà ẹ̀ra fìsẹ́yìn kẹ́ wò pé àkọ́kọ́ ń bẹ̀ ń tán dálẹ̀ yìí ṣé ìmáàmù lu arákùnrin yìí wá sọ́wárí kọ̀wárí kílẹ̀tọ̀ fi wá ṣé nǹkan tá à ń ṣe sóṣì làwọn àtàwọn jókòó sóṣì ni gbogbo wa ń ṣe ni kílẹ̀tọ̀ fi wá kí ló dé tó fi wá tí ìmáàmù lu tiẹ̀ náà wà ìmáàmù lu tiẹ̀ wárí wọn wárí ni o kò ṣe pé wọn wárí kí wá ló ṣẹlẹ̀ tí wọ́n fi wá n tó ń ṣe yẹn ò bá wa lára mu kò bá yín lára mu ìwọ ọmọ ọbẹ̀ wá ó wá ń pàṣẹ fún ọmọ Yorùbá original tó bá ọba ilẹ̀ Yorùbá tí ọba yẹn bá ń wọnú ìgbẹ́ lọ ń tiẹ̀ ṣèbí jẹ́ kẹ́yìn àáfàá ṣe ẹ̀yin ìmáàmù tó yẹ kẹ́ ṣe ni pé ká pèsè àkíyèsí pé kábíyèsí wá ẹ ti wọ ẹgbẹ́ lọ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní Ìsìlámù wa ẹ tó bá ti jẹ́ mọ́mọ́ ti jẹ́ nìyẹn kò ṣe yọ táwọn àwọn ẹbí ẹ̀ ló pariwo ẹ fọ àwọn ẹbí ẹ̀ lẹ́jàre ẹbí ẹ̀ bá wo n tí ò possible less ẹ má tẹ̀sí wa ru o no kábíyèsí no n tẹ́ ń gbé wá yẹn kò lọ o Islam wà lélẹ́yìn náà no kábíyèsí no ẹ má fi kìíní tẹ́ ń sọ yẹn ẹ má fi tẹ̀sí wa ru ẹ gbàdúrà kẹ́ pé 200 years láyé kẹ́ bá ti pé 200 years kóhun pé 100 tó bá ti pé 100 ẹ gbàdúrà pé kó kú tó bá ti pé 100 years kóhun kú ẹ fẹ́ lòmíì jẹ́ tẹ́yìn bá ti pé tó bá ti kẹfì máàmù míì jẹ́ lọ́dọ̀ tí ṣùgbọ́n ká yọ kò ṣe yọ ohun tí ẹ kẹ́ ṣe nìyẹn but torí pé àáfàá yẹn fẹ́ ju àáfàá tọ́líà sínú múlíkù ẹ̀ gbogbo ẹ̀bọ̀ ló máa fẹ́ jù sínú múlíkù ẹ̀ kó máa control gbogbo èèyàn dẹ̀kọ́ léèyàn lè jù sínú múlíkù ẹ̀ èmi rè èèyàn èmi ò ṣe jù sínú múlíkù wàhálẹ́kùn sàmọ́ ń ṣe program lọ́wọ́ ní kíláàpù ẹ wà ókè ẹ yà gbé yẹn lọ gba kéèkì yeah mọ̀nbà gbogbo yín ẹ lọ gba kéèkì ẹ tó pẹ́ mọ́ fún gbogbo yín kéèkì. Thank you, sir. Thank you, sir. All right. Go! Ojú ẹ̀ bó ṣe wù. Gbàdúrà mọ́lẹ̀ ọlẹ́rù gbẹ sí mi lọ́rùn ẹgbẹ́ lọ gba kéèkì ẹ kóra yín kò mí. Ok. Ó ti confirm pé òun ń sọmọ Yorùbá. So ẹ má jẹ́ kẹ́ni tí ò sọmọ Yorùbá máa da ilẹ̀ Yorùbá rú. Ẹni tí ò sọmọ lẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó da ilẹ̀ Yorùbá rú fún yín. Bismillah. Ẹni tí ò ń bọ̀. Ẹni tí ò sọmọ lẹ̀ Yorùbá ẹ má jẹ́ ó da ilẹ̀ Yorùbá rú fún yín. Ta lòun tó ọmọ ẹgbẹ́ àmà wá náà pé ẹ̀yọ̀ kìíní kò bẹ́ẹ̀ ẹlòmíì ọba ti yan ẹlòmíì wá ọba wo ló yan ẹlòmíì wá
ìsọkúsọ lẹ́ ń sọ náà. Ọba tàná tó ti yan ọba tàná tó yan ìmáàmù tọ́líà ṣọ́ba yìí ò mọ tó ń ṣe ni. Tọ́ba tèmi bá mu tí ò mọ tó ń sọ bẹ́ẹ̀ fún yín yẹ kẹ́ máa kọ̀rẹ́tì ẹ̀ tó ń wọ̀gbẹ́ lọ ẹ máa pé padà pé kò lọ. Inú ẹ̀sìn tí yín wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n lè yọ pásítọ̀ eléyìí kan pásítọ̀ míì sí páríṣì eléyìí kò lọ bẹ́ẹ̀ ní ìsìlámù títí wá. Ìsìlámù ti wà ọgbà rádaràdà tẹ́ ń sọ yẹn kábíyèsí kò lọ bẹ́ẹ̀. Ẹ pé kábíyèsí sọ́nà ni tí kábíyèsí bá ń wọ̀gbẹ́ lọ ẹ fa kábíyèsí padà. Kábíyèsí yìí tẹ́ ń sọ yẹn ò lọ lọ́nú ẹ̀sìn ìsìlámù ti wà ọgbà. Ẹ̀sìn tí yín ó lè gbà bẹ́ẹ̀ but Islam wa kò lọ bẹ́ẹ̀. Ṣé ti gbọ́? So ohun tẹ náà fẹ́ yẹn kò ṣeé ṣe nínú Islam wa kò ṣeé ṣe. Ṣé ti get? Ẹ wá sọ bẹ́ẹ̀ fún kábíyèsí. Sorry o. Ẹ wá sọ bẹ́ẹ̀ fún kábíyèsí. Ẹ̀yin náà wá ní kábíyèsí ti yan wá o torí pé onítọ̀hún yẹn kò sínú loyalist yìí. Ṣé loyalist náà ni loyalist wàhálà tí ní ẹ bá mi sọ òyìnbó tó yẹn correct ẹ fún rẹ. Kò sínú ẹ tó lóyà sí yín lẹ́wà ní pé ká járáǹkì ẹ̀ bíire ẹ lè yọ kó ń bẹ́ẹ̀ mo tún wí. Àtọ́ba bíire kò tó bẹ́ẹ̀ kò lè yọ. Mo ń sọ ni ẹ kàn ń ọ̀fọ́n gbogbo yín ò lè fèrè olùgbàsẹ́ mo tún wí. Ẹ kàn máa jàporó ẹ kàn máa bínú ẹ máa kanra ẹ máa. Irọ́ ni kò lè ṣe kọ́kọ́ oníṣẹ̀lẹ̀. Ìjì kò lè jà kó dominú àgbà kó domi ominú àgbọn ó kàn máa má gbọ́n máa rè bọ́lẹ̀ látòrí lórí igi ní ajá bó fẹ́ gbò kò ní dominú ẹ̀nù ayé máa yí gorogodogodogodo. Irọ́ ni ẹ tó bẹ́ẹ̀. Apá yín ò kàńtẹ́ ń dánwò sí màmú yìí wọn bí ń rè wà láìta láì mo tún wí wọn bí ń rè wà láì mo promise yẹn tó bẹ́ẹ̀. Gbogbo tẹ bá ní kẹsà ẹ lè yọ màmú yìí kó ń bẹ́ẹ̀. Ẹ bá pàǹjọ̀nù ẹ lè pé ọlọ́run ọ̀sẹ̀ lè gbọ́ ṣọlọ́run máa ń tẹ̀lé alábòsí. Máyà Kùránì tọ́lọ́run ti tẹ̀lé alábòsí rí. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ máa kún wọn lọ́wọ́ ọlọ́run ní mọ́ni àmìlà sẹ́yí àtàn fàlàyé jìsà ilá mísílà. Ọlọ́run ní ẹni tó bá ṣàbúrú kan tábà máa san lẹ́san irú ẹ̀gẹ́lẹ́ àwọn àrọ́mọdọ́mọ yín tó bá tóbi tó bá máa dàbí ìmáàmù tọ́líà ọlọ́run á ṣerú àtakò tẹ́ ń ṣe fún màmú yìí á ṣe fáwọn àrọ́mọdọ́mọ tí yín náà. Àwọn ọmọ tí náà ìdààmú tẹ́ ń fún màmú yìí ọlọ́run á gbé bá àwọn ọmọ tí náà. Àdàbí tẹ́ ẹ bá mọ̀ nípa ẹ̀ ẹni tí ó bá mọ̀ nípa ẹ̀ nìkan ló máa bọ́ ń bẹ̀. Ẹni tí ó bá mọ̀ nípa orí burúkú tẹ̀ ń dánwò yìí ló máa bọ́ ń bẹ̀. Èmi ò ní tèmi fẹ́ gbà lọ́wọ́ màmú pé ìmáàmù tọ́lẹ́ fún lówó ni ẹ̀yin náà gbogbo yín náà mọ̀ pé ọ̀rọ̀ owó kọ́ ọ̀rọ̀ pé ẹ fẹ́ dà sílámù láàmù lè fẹ́ ní tí mo lè mí ń tà láti prevent mi ò dẹ̀ tí bá màmú yẹn sọ̀rọ̀ kí gbèsè ayé mi dojúrú mi ò bá sọ̀rọ̀ ó dà pé lẹ́yìn ìgbà tá a ti lọ bẹ̀ yẹn àtẹ̀kan tí bóyá mo ti kí wọn rí lẹ́ẹ̀kan ó ti tán nígbà yẹn ó dẹ̀ ti pẹ́ kò ń sọ̀rọ̀ ó ti pẹ́ táìmù ìgbà tó ń já ń gbà yẹn tí mo tẹ̀lé àwọn ṣẹ́kì mẹ́rin lẹ́yà lọ ni àti gbà yẹn títí dè ní mi ti bá màmú yẹn sọ̀rọ̀ báyìí mi ò kí fóònù mọ́lẹ̀ kí n pè màmú yẹn mi ò dẹ̀ fẹ́ pè màmú yẹn èmi ń rí n tó ń ṣẹlẹ̀ tó ró yé mi sí mo róṣì tẹ́ ń ṣe mo rí gbogbo àbòsí tẹ́ ń ṣe fún ta lójú ẹ̀fọ́ tí o mọ̀ pé ó ṣì lè ń ṣe ta lórí ẹ̀ dàrú tí o mọ̀ pé ó ṣì gbogbo ẹ̀yìn alábòsí ń ṣe. Ẹ jáwọ́ kó nu òṣì tẹ́ ń ṣe
gbogbo ẹ̀yin ìmáàmù ilẹ̀ Yorùbá ẹ tara yín jí ẹ tara yín jí ẹ má jẹ́ kán gbé yín kọlu Ọlọ́run ẹni tó fẹ́ gbé yín kọlu Ọlọ́run yìí ó ti confirm pé òun ò ṣe Yorùbá ẹ má bínú ṣé ti fún yín kéèkì wọ́n serious ẹ̀ẹ́kẹ́ lọ má lè jẹ àwọn yẹn náà ti gbé àwọn ọmọ yẹn mọ́ra ẹ̀bẹ̀ kan tẹ́mi máa bẹ gbogbo ẹ̀yin ìmáàmù wa nílẹ̀ Yorùbá ẹ wo ìmáàmù tọ́lé àyè ìmáàmù yìí ẹ wo ìmáàmù yìí dáadáa àwọn ọmọ tí náà máa fẹ́ ẹ̀yin máa lọ gbogbo ẹ̀yin àgbàlagbà wa ẹ̀yin máa lọ àwọn ọmọ tí náà máa dìde pé àwọn fẹ́ jẹ́ nǹkan láyé ìmáàmù yìí máa wà láyé nígbà náà ìwà tẹ́ bá wù lẹ́nìí làwọn máa fi dúró táwọn ọmọ yín pé no bàbá wọn ò rí bẹ́ẹ̀ o no àwọn ò ní gbà tí irú èmi náà bá wà láyé tí n ti kú mo lè kú anytime tí n báyìí ti kú tí èmi náà bá wà láyé tí bá rí kan tó fẹ́ ṣe fọ́mọ yín ẹni tó bá ṣẹlẹ̀ lánàá yín èmi á support ọmọ yín ni máa dúró tán tì ṣùgbọ́n ẹni tó bá ṣàbúrú nù máa ní olórí ibú ni bàbá tó bí òwèrè ní bàbá ẹ̀ òwèrè bàbá ẹ̀ wà ní àwọn olórí ibú tó gbógun ti Imam Ogbomoso máa kú sọ kò kémi èmi ò dóye ń tèmi èmi ò ní gangan ìdẹ́mi jẹ́ ti tó mi ìdẹ́mi rárá ń ṣe inú lédè bó ti tó mi kí ni wọ́n fòye ṣe èmi náà ní palace èmi náà kábíyèsí lèmi náà láyé tèmi náà kábíyèsí tó bá dé ilé mi wọ́n kọ síbẹ̀ save your soul palace kò dẹ̀ náà wọ́n save your soul something save your soul something save your soul school save your soul mosque save your soul ilé olóúnjẹ save your soul bakery save your kìnìkan yéé gbogbo ẹ̀ mo wá ní save your soul palace tèmi náà tí mo ti ń lu múlíkù tèmi náà ń dún bí ẹdun tí mo ń rọ̀ bí òjò mẹ́ ẹ tí ìwọ náà lè ní títí ẹ náà èmi náà ní save your soul palace tèmi náà èmi ò ní di kémi jẹ màmú èmi gan jù màmú lẹ ọba lèmi náà ọba àná ọba tí ò ní palace èmi ní palace tí wọn náà bá dé onílé wà á rí pé àyè lọ́ba lélẹ́yìí wà á rí pé àyè lọ́ba òun lélẹ́yìí so èmi ò bá yín du oyè èmi ò bá yín du màmú ẹlòmíà pè mí ní sheik èmi ò ṣe sheik pè mí Saheed Shittu mi jẹ́jẹ́ mi ẹlòmíà ní ó ń ṣàfà àmà ní mo bẹ́ẹ̀ dù ṣé mo bẹ́ẹ̀ dù á ní mi lè pe Saheed Shittu láfa láìlẹ̀ máa pe lọ́wọ́ yá mọ̀ pé ní Alhaji Saheed Shittu tó bá wọn ẹ̀ kò pè mí ẹ̀sìn ara ẹ̀ ní kò kèmí ń bẹ̀ wé mi tó o bá fi àwọn ẹ̀ bù mí kù sọ́lọ́ ọba dẹ́dà bù mí kù wọ́n tó ń bù mí kù gan ṣo tó mi o tó ìkànnù ẹsẹ̀ mi tí mò ń gbẹ́ dànù ní Alhaji ṣe mi lè pe láfa láìláì Alhaji Saheed Shittu ni máa pè mí lálàjì pè mí Saheed Shittu jẹ́jẹ́ àbíkọ́ pè mí brother Saheed Shittu ó pè mí má fi brother sí pè mí Saheed Shittu pè mí bó ṣe fẹ́ kọ̀ọ̀kan mi ìkànnù ẹsẹ̀ mi tí mò ń rẹ́ dànù òòtó àwọn tó nítumọ̀ nú ayé tó jẹ́yàn gidi wọ́n ń pè wá ní tó da ìwọ tó bẹ́ get out tó bá wọn ẹ̀ kò pè mí kò tiẹ̀ nítumọ̀ mi ò tiẹ̀ bẹ̀bẹ̀ mi ò call for kò pè mí ní anything tí n bá ti tẹ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá ti ń dunnú sí mi jẹ́jẹ́ mi tínú Ọlọ́run ti ń dùn sí mi èmi ò rí nǹkan mi o ọgbọ́n tẹ́lẹ̀ wí ó ní ṣèkíù ṣàìtọ́ọ̀d ẹ̀yin olórí burúkú ibi tó wà yọ olórí burúkú sí o wọn
wọ́n ń lo account number, wọ́n ń lo Facebook wọn gangan. Mo ti block Imam Ile. Mo ti block ẹ, jẹ́ block wèrè lé lọ. Bó la admin wà. Tí wọ́n bá mi rí gbogbo àwọn wèrè tó ń ṣe wọ́nranwọ́nran yìí. Èmi ò ráyè gbogbo yamayama. N tó bá wọn ẹ kó pè mí, kó kàn mí. N tèmi tó ṣáà tèmi lójú ni pé ọ̀fun ìyáláyà yín ò tó bẹ́ẹ̀ láti fi rúlu gbá, láti lọ bẹ́ẹ̀ lọ tì máàmù kó ń bẹ́ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ mo tún wí. Ìjọ Jímọ̀ à ń dúró dé yìí. Èmi kò yẹ kí n lọ s'Ógbómọ̀ṣọ́ níjọ́ Jímọ̀ ni. Ó ń bọ̀, máa pa àwọn tèmi. Ìjọ Jímọ̀ gbogbo wa ń lọ. Ògbómọ̀ṣọ́ láti fẹ́ lọ kírun. Ẹni tó bá tó bẹ́ẹ̀ kó wáyọ̀ máàmù kó ń bẹ̀. Ògbómọ̀ṣọ́ yẹn lèmi gan tí wá fẹ́ lọ kí Jímọ̀. Mo fẹ́ máa pa àwọn tèmi. Ó ń bọ̀. Mo fẹ́ pa àwọn tèmi. Ògbómọ̀ṣọ́ yẹn gangan ni gbogbo wa ti wá lọ kí Jímọ̀ lọ ní kí ni mo fẹ́ ta ni fẹ́ pè ń bọ̀. Yẹn pa àwọn tèmi. Ògbómọ̀ṣọ́ gangan láti wá lọ kí Jímọ̀ bá ṣe wà yìí. Kí ni mo ti fẹ́ pè gangan rẹ̀. Ògbómọ̀ṣọ́ gangan láti wá lọ kí Jímọ̀ ọjọ́ Jímọ̀. Tó bá bí ire ẹ máa bọ̀ mbẹ̀. Wọ́n bí dà. Wọ́n bí ire ẹ máa bọ̀. Àwọn agan ń lọ bẹ̀, à ń lọ kún màmú lọ́wọ́. Osùbùtẹ́gẹ̀. Mo wà lórí prógámù ni ẹ wá Ògbómọ̀ṣọ́ láti fẹ́ lọ kí Jímọ̀ ní next week ní Jímọ̀ eléyìí. Ó ti tọ́, sàlámù àlékùm. Ọmọ jagun alásàlà wà ní alásà tó máa gbé ọmọ borí festival. Ó ṣe 100%. Àjọ ń lọ. Kí lẹ wí? Jagun alásà. Níta alásà. Bẹ́ẹ̀ni ọba ló wà ọmọ ọlọ́ba làwọn náà. Wọ́n máa ń tẹ̀. Ok. Everything day. Ṣọ́gbà. Kò sí wèrè. À ń gbọ́ kò sí wèrè. Ìjọ Jímọ̀ àwọn agan ń lo Ògbómọ̀ṣọ́ ibẹ̀ láti fẹ́ kí Jímọ̀. Tẹ bá tó bẹ́ẹ̀ máa bọ̀. Ẹ pàfà yín dání o, ṣe ti gbọ́. Káfà yín náà tẹ̀lé yín o. Káfà yín tẹ̀lé yín láti wá yọ ìmáàmù tọ́lé àkó lórí oyè pé kò ní kírun. Gbàgbé ẹ̀ kò sí nǹkan ọ̀dọ́ lè ṣe bá wa o. Àwa wí na confam gíràn. Ó wà nílẹ̀, street orientation wà nílẹ̀. Súpù dé, ọ̀gbọ̀nà dé. Búrẹ́dì wà, ẹ̀wà wà. Owó wà, wèrè wà. Kọ́nà tó bọ́tà búrẹ́dì wà lúwe tó confam wà nílẹ̀. Wèrè tó confam ó wà nílẹ̀. Tó tọ́ ni. Tó confam kó tó lè bọ́lọ̀ bọ́tà búrẹ́dì àwa lọ́lọ́ ti programmọ́ tù wèrè má wà. Tó confam tó wà nílẹ̀. For anybody. Tó tọ́ ló gbọ́ lẹ́nu wa ẹ̀. Ó wà nílẹ̀. Súpù dé ọ̀gbọ̀nà dé. Ansa. Wọ́n gbàgbé ẹ̀ tó bá dijọ́ Jímọ̀. Ògbómọ̀ṣọ́ bọ́lọ́m bá fẹ́ ìbẹ̀rẹ̀ máa ti kí Jímọ̀. A máa wà ń bẹ̀rẹ̀ máa tá tán ni. Àwọn akírun ti wá tán àwa ìmáàmù sàlámù àlékùm àwa ń lọ padà. Bẹ́ẹ̀ ni kí Jímọ̀. Tó bẹ́ẹ̀. Kọ́ bá máa kí tiẹ̀ nu pálásì ẹ̀ pẹ̀lú màmú tiẹ̀ tó yàn. Kọ́ wá náà fẹ́ wá dùbù yín. Tó bẹ́ẹ̀ náà mélòó lára wọn. Mélòó lára wọn. Mélòó lára gbogbo wọn. Kọ́ gbà fa àwọn dání gbogbo wọn jọ wá bẹ́ẹ̀. Ní dúró mú jàlámí àyìn. Ẹni tó bá wà lókè ń bà ní ó máa jùlẹ̀ àfi bójú sálọ ni. Àwa ń bọ̀ níbẹ̀ níjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí. Ṣèbéèrè ni Monday àbí ní kíní ẹ pé. Ẹ pàdé wa ní Ògbómọ̀ṣọ́ níjọ́ Jímọ̀ bismillah. Wáyé tẹ́ ń ṣàbòsí ẹni ẹlẹ́ni. Máa pa àwọn gíláàsì ṣe ládùn mi. A máa pé ẹ máa takìtì ní tẹ́ bá rí wa ẹ̀ tó bẹ̀. Ẹ̀yin kan mọ̀ mí náà. Ẹ mọ̀ mí náà. Pé mo máa ń lọ ọdẹ apẹ̀rẹ̀ mi ń lọ tóun tẹ gbé ni. Ọdẹ apẹ̀fọ̀n gan ń lọ pẹ̀lú ajámọ̀ ni.
ẹ̀yin kan mọ̀ mí pé máa ń lọ pé ni mi ní dárìn lọ pẹ̀lú àwọn tèmi àwọn máa dúró tán ẹ wá rí wa ẹ tó bẹ́ẹ̀. ìmáàmù ẹ lọ fọkàn balẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ ìmáàmù gan tiẹ̀ fọ́ 100% ọkọ̀ máàmù balẹ̀ ìmáàmù gan wò pé àwọn onítẹ̀ǹtẹ̀ gbogbo wọn ṣe tẹ́ǹtẹ̀ ojú ti ìmáàmù gan wò pé àwọn eléyìí wọ́n gbé kéèkì síra wọn lẹ́nu wà láìta láì tí mo gbọ́ nìyẹn wọ́n ní ìmáàmù gan wò pé onítẹ̀ǹtẹ̀ ni wọ́n kàn ṣe tẹ́ǹtẹ̀ ni o gbogbo tó ń ṣe lórí social media láti máa fi túra wọn nú náà gbé kéèkì síra wọn lẹ́nu ni mo ní fast and loose game náà ń play ẹ kàn play fast pé ẹ jẹ́ ká da ogbó ẹ̀rú bí ó máa jẹ lọ kó o lè jẹ lọ. tọ́lí alẹ́ ń bá tayò ẹ̀ lè jẹ ìmáàmù tọ́lí alẹ́ ń bá tayò ẹ̀ lè jẹ ìmáàmù tọ́lí alẹ́ ń bá tayò ẹ̀ lè jẹ ẹ̀yin alábòsí ìmáàmù tọ́lí alẹ́ ń bá tayò ẹ̀ lè jẹ. Anyway kọ́lọ̀ máa ṣàṣàánú wa gbogbo ẹ̀yin ìmáàmù wa mo fi títọ́ bí Ọlọ́run bẹ̀ yín ẹ tají ẹ má jẹ́ kẹ́ni tí èèyàn tí ò ń sọmọ Yorùbá tó confirm pé òun ò sọ Yorùbá ẹ má jẹ́ kó yín papá mọ́ra ìmáàmù lọ́rin ò wá sí kí lórúkọ ẹ̀ rí rọ́bítà ìmáàmù ọ̀fà ọ̀wárí ìmáàmù gbọ́nà ọ̀dẹ́bẹ̀rì gbogbo àwọn ìmáàmù káàkiri gbogbo ọ̀dọ́ ọmọ yẹn kò sí ìtọ́ wárí ọ̀dẹ́bẹ̀rì so báwo lòun ṣe máa kó gbogbo yín pápá mọ́ra tá a máa darí yín kí ló ṣẹlẹ̀ bàbá ìmáàmù Ìbàdàn àti gbogbo ẹ̀yin ìmáàmù mi ò expect irú ẹ̀ lọ́dọ̀ yìí èèyàn kọ̀ǹfàmù pé wọn kì í ṣe Yorùbá òun ló wá ń darí irọ́ o kò gbọ́dọ̀ jẹ́ pé òun ló bá máa darí yín ó ti fẹ́nu ara ẹ̀ sọ pé àwọn ṣe Yorùbá òun gógó ló fẹ́nu ara ẹ̀ sọ pé òun ò ń ṣe Yorùbá àbí ṣé ẹ rí fídíò yẹn rí ẹ̀yin ọmọ ọjọ́ nǹkan ṣé ẹ rí fídíò yẹn rí fúnra yín pàfà yìí sọ pé òun ò ń ṣe Yorùbá Ìlọrin ò ń ṣe ilẹ̀ Yorùbá ọmọ Ìlọrin dẹni àbọ̀mọ̀ kó sọ fún rẹ̀ èmi gbà pé lọrin sẹ ilẹ̀ Yorùbá ni òun sọ pé kò ṣe Yorùbá tó bá pé kò ṣe Yorùbá kílò tí ó bá ṣe ilẹ̀ Yorùbá kílò ló ń ṣe láàrin àwọn rọ́bìtà lẹ̀ Yorùbá jẹ́ pé wọ́n ló wá ń pàṣẹ ń bẹ̀ tó ń kàn tó ọ̀fẹ́ níbọ̀ lọ́rọ̀ sọ ẹ̀yìn kan ṣe béèrè kan lọ́wọ́ àfàyè níbẹ̀ ẹ jẹ́ kí n dáhùn béèrè yẹn kí n tó pojú ètò dé ẹ̀yìn kan béèrè pé àwọn tó rà pé onítọ̀hún yẹn tí mi ò fẹ́ I don't wanna misquote him mi dẹ̀ fẹ́ play fídíò ẹ̀ wọ́n bí ní béèrè kan pé nípa ṣé èèyàn kan náà ń ṣe fíìmù pé fíìmù tóun máa ń ṣe yẹn òun máa ń ṣe bí èṣù òun máa ń ṣe gbogbo àwọn nǹkan jágajàga ń bẹ́ẹ̀ tẹ́ pé gbogbo tó takótọ́ Ọlọ́run lòun máa ń ṣe kóun máa ṣe lọ ẹgbẹ́ sìtáfà sọ àfà ní innamal a'malu binniyat pé gbogbo ṣẹ́ tí a fẹ́ ṣe lórí àníyàn ni ẹgbọ́rọ̀ pé gbogbo tí a bá fẹ́ ṣe pé gbogbo tí a fẹ́ ṣe lórí àníyàn ni pé ṣèbí ó kàn ń ṣe títí ẹ̀ lọ́kàn fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà ó kàn fi ń ṣe fíìmù tiwọn ni kìíní kan tó tẹ̀ láti sọ nìyẹn pé kò mean pé nígbà táwọn náà wà kékeré ṣẹ́ni tó wá ń àwọn èèyàn kan náà máa ń ṣe fíìmù tó máa ń ṣe bí àǹjọ̀nú ṣé tí wàá mìíràn pàǹjọ̀ ń lo onítọ̀hún ni pé kò mean ẹ̀yẹn tó béèrè ìbéèrè yẹn èsì ẹ̀ rèé fíìmù tó ń ṣe yẹn ṣé àǹjọ̀nú tó ń ṣe inú fíìmù àbí àwọn nǹkan jágajàga tó ń ṣe inú fíìmù yẹn ṣe fi ń ṣe kí àwọn èèyàn jáwọ́ kúrò ń bẹ̀ nínú òṣì tó ń ṣe ní torí pé táwọn Christian bá máa ṣe fíìmù wọ́n máa ń fi fíìmù wọn yẹn wọ́n máa fi ń parí sọ́dọ̀ Jésù ni pé Jésù ló padà wá àbọ́lìṣì gbogbo òṣì yẹn ṣé tí wọn náà ń ṣe
sófin abolish ẹbọ pé kò sí tó ń jẹ́ bọ kò sí tó ń jẹ́ egún pé gbogbo ẹ̀ pàǹtí ni ṣé n tẹ́ ń ṣe inú fíìmù yẹn nìyẹn tó bá pé tó ń ṣe nìyẹn nínú fíìmù yẹn ó dáa ṣùgbọ́n tó bá pé ẹ̀kọ́ ń ṣe fíìmù eégún lọ tiẹ̀ wọ́n ṣe eégún wọ́n ṣe kinní kan nínú fíìmù yẹn gbogbo ẹ̀kọ́ ń ṣe kinní kan àwọn àlọ́ parí ẹ̀ sọ́dọ̀ Ọ̀rúnmìlà ló wá wò ó sàn ó máa jẹ ìyá láyà àyàfọ́sì tó ń ṣe yẹn èsì táfà yẹn fún ẹ yẹn sọkúsọ ló fún ẹ o pé àníyàn lọ́lọ́run fẹ́ wò àníyàn ẹ̀kọ́ ó máa jẹ ìyá ni o má dá lóhùn o ó ṣí ẹ lọ́nà pẹ̀lú èsì tó fún ẹ ni o tí eré bèbù wọ́n ti bá mi blọ́ọ̀kì alhamdulilayi wọ́n ti bá mi blọ́ọ̀kì èsì tó fún ẹ yẹn ó fi sọ ẹnu ni o ohun tó wá fẹ́ ṣe tí ó bá jẹ́ pé kò tí fíìmù tó bá léwu kò fẹ́ ṣe tí ò bá ti ní tó bá ti máa tí ò bá ti back Islam up láti pé ó fẹ́ fi promote Islam òṣì tó ń ṣe yẹn ó máa jẹ̀yà lórí ẹ̀ fíìmù tó ló ṣe yẹn ó máa jẹ ìyà o gbọ́dọ̀ ṣe láti pé yes o fẹ́ fi kún Islam lọ́wọ́ ni ṣùgbọ́n pé o wá fẹ́ ṣe láti máa fi promote ẹbọ torí pé gbogbo almost 95% fíìmù yín ẹ fi ń promote ẹlẹ́bọ ni ẹ fi ń promote ìṣẹ̀ṣe ni confam ẹ fi ń promote ẹlẹ́bọ ẹ fi ń promote ìṣẹ̀ṣe ni so gbogbo tó bá wá ṣe ń bẹ̀ ó máa jẹ̀yà wájú Ọlọ́run tó o bá tètè pé rẹ̀ padà pẹ́ wá o fẹ́ máa ṣe fíìmù àwọn ànábì Ọlọ́run gbogbo táwọn ànábì Ọlọ́run dojú kọ irú yẹn o máa gbalada wà tún gbalada tó láwọn èèyàn máa fẹ́ wò wọ́n á fẹ́ wò ṣùgbọ́n ìyá fàyàn sọ fẹ́ pé iná mọ́lẹ̀ àmọ́lùbí níyà àti pé ẹ gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe lórí àníyàn ni àníyàn tiẹ̀ wọ́n kàn ṣe fíìmù tiẹ̀ ni òmí ni pé eégún yẹn kìíní kan má dáa fà lóhùn irọ́ ló ń pa ó sọ ẹnu ni ìsọkúsọ ló sọ ìsọkúsọ ló sọ ìtukùtù kò kó ẹlẹ́kọ̀ọ́ re ẹ̀kọ́ jákujàku lẹ̀kọ́ tó kó ẹ̀yẹ kọ́lọ́ máa ṣe ṣàánú wa kọ́lọ́ máa ṣe ìyọnu sí wa ìdáwọ́lé wa ọlọ́njọ́ máa ṣe ìyọnu sí dáadáa ìwọ tó ń ṣe fíìmù tó bá fẹ́ ṣe tó bá yẹ kó máa fi promote ẹbọ ni má bá wọn ṣe tó bá máa fi ṣe jágàjàgá ni má bá wọn ṣe tó bá máa fi ṣe tó takùtọ̀ Ọlọ́run ni má ṣe fẹ́ má torí pé òun wá famous òun wá fẹ́ mọ̀ fẹ́ kọ́ mú ẹ̀ kó ọmọ àṣẹ kan tó máa bí Ọlọ́run nú ò ní ràánú Ọlọ́run any film tó fẹ́ ṣe tó ò bá yẹ pé bí wọ́n fi promote Islam ní má bá wọn participate má torí pé òun wówó má torí pé òun wá fame Ọlọ́run ọba ló ń jẹ́ kéèyàn rí fame Ọlọ́run ọba ló ń jẹ́ kéèyàn mọ̀yàn ìjọ́ lèmi mo ronú pé mo fẹ́ máa sọ̀rọ̀ káwọn èèyàn kan gbọ́ rí èmi ò ríro èmi ń ṣe láìfù tèmi jẹ́ kó dẹ́ẹ̀lì mò ń pa owó mi sólò mi mọ bí mo ṣe bára mi nú ariwo tí mò ń pa mi ò mọ bí mo ṣe bára mi ń bẹ mo kàn déédéé bára mi nú ariwo tí mò ń pa ni mo kàn bára mi ń bẹ ni mi ò mọ̀ ń pa ẹ̀ mi ò dẹ̀ ronú ń pa ẹ̀ mi ò dẹ̀ nípalẹ̀ mọ́ fún wàláì mi ò nípalẹ̀ mọ́ fún ariwo tí mò ń pa yìí mo kàn bára mi ń bẹ ni so tó bá ti ń bá wọn polówó ẹbọ ànábì ni mọ́ńtà sábà bí kọ́mí fàwọ́ àmì ni hùm ẹni tó bá ti ń kọ́ṣẹ́ ìjọ kan ó ti dára wọn ìwọ tó ń ṣe fíìmù tó bá ń bá wọn polówó eégún eléégún nìyẹn tó bá ń bá wọn polówó ẹ̀yọ̀ ẹlẹ́yọ̀ nìyẹn tó bá ń bá wọn polówó ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe nìyẹn ànábì ló wí bẹ́ẹ̀ ànábì ni mọ́ńtà sábà bí kọ́mí ẹnikẹ́ni tó bá kọ́ṣẹ́ ìjọ kan ó ti dára wọn tó bá ń bá wọn kọ́ṣẹ́ àwọn oníṣàngó oníṣẹ̀ṣe nìyẹn wọ́n kàn fi ṣe fíìmù ni ó gbádùn ni ṣé àmà èèyàn máa ń fi irú nǹkan bẹ́ẹ̀ ṣeré ni ànábì sọ bẹ́ẹ̀ pé mọ́ńtà sábà àbíkọ́ mi ẹnikẹ́ni tó bá kọ́ṣẹ́ ìjọ kan fàwọ́ àmì nìhùn ó ti dára wọn àfàkàn wa ní pé ẹ̀yin náà mọ́lẹ̀ àmọ́lù bí níyà dáká ẹnu ẹ̀ pẹ̀lú mọ́lẹ̀ àmọ́lù tó ń gbé ṣé ìtàdísì yẹn lọ fún nìyẹn ó rí pé ànábì ní pé tó bá kọ́ṣẹ́ ìjọ kan ti dára wọn ẹ ò fi ṣe fíìmù ni ṣé ò fi ṣe fíìmù àníyàn lọ́lọ́run fẹ́ wò àníyàn lọ́lọ́run fẹ́ wò àbí ṣé fíìmù tó ń ṣe ò fi ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ni ṣé ò fi ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ni ẹ fẹ́ fi pawó ni ṣé ìpawó ẹ̀yẹn ṣé kò fi sọ̀yàn nù ni ṣé wọ́n fi fíìmù yẹn sọ ayé nù ni
ṣé wọn kì í fi ń ba ìsìlámù jẹ́ ni ṣé wọ́n fi ń ba kídà jẹ́ mọ́ àwọn èèyàn lára ni wọ́n fi ń ba gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ni ṣé ọpọlọ tiẹ̀ ò ronú débẹ̀ ọpọlọ ẹ̀ ò ronú débi pé wọ́n fi ń sọ àwọn èèyàn nu ni ṣé ọpọlọ tiwọ́ ò ronú pé wọ́n ń sọ èèyàn nu ni kó o bẹ jàre subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So, it's time to get a good functional car, a vehicle that will give you absolute peace of mind. Look no further. Let me introduce you to Oro Imam Ile plus Eyin Motors. They deal in all types and models of cars with complete features. Talk of business and professionalism with integrity. They don't sell accident or flood cars. They can import any car of your choice to Nigeria on a great deposit percentage. And here is the interesting part. They offer 6-month warranty on engine and transmission of all cars. Visit Oro Imam Ile plus Eyin Motors and experience the difference. Ìdàndẹ́kọ̀ lè ṣe bí dígí láyé. Iṣẹ́ tá a bá fi rán ni ní ìdùn ṣe dàbí dàbí àrà lójú aráyé. Ṣẹ́yìn náà ti gbọ́ nípa Oro Imam Ile plus Eyin Motors. Ilé-iṣẹ́ ńlá tó mójúlẹ́jà ọkọ̀ ríra ńlẹ̀ yìí tó jẹ́ cháchá láì nífẹ̀ẹ́ pọ́bọ́yọ̀. Wọ́n ti kó mi ṣe lókun. Oníranran ọkọ̀ ni wọ́n ń tà pẹ̀lú full option tí nǹkan kan ò sì ní yin gímbẹ̀. Wọn kì í ta accident vehicle ní Oro Imam Ile plus Eyin Motors. Bẹ́ẹ̀ wọ́n yìí ta èyí tó wọ mi débi tí ó wà máa jẹrà lábẹ́. Oṣù mẹ́fà ni wọn ò tẹ́ ìfọkànbalẹ̀ warranty lórí ẹ́ńjìnì àti jíà gbogbo ọkọ̀ tẹ́ bá rà. Àdéhùn àjọsọ tó ń bẹ lórí owó àsánlẹ̀ irúfẹ́ ọkọ̀ tẹ́ bá fẹ́. Tí wọ́n ó sì bá yín gbé wọlé látòkè òkun pẹ̀lú ìwé pípé. Iṣẹ́ wọn yanjú bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn ṣe tẹ̀lé nídìí okòwò mọ́tò títà tó jẹ́ tòkó bọ̀ cháchá. Ni wọ́n ṣe gbadé aṣáájú ní Oro Imam Ile plus Eyin Motors. Lábẹ́ àkóso Adam Neyido Sùnmù. Ọ́fíìsì wọn wà ní 104 Funsho Williams Avenue Costain Surulere nílùú Èkó. Telephone 002-284-1926. Àti Canada number wọn +1416-823-4617. Oro Imam Ile plus Eyin Motors. Wọ́n pèrègèdè láwùjọ akẹgbẹ́ wọn kò sí rọ́ńbẹ́. The Chief Executive Officer, Adam Neyido Sùnmù, and the entire team are committed to putting a smile on your face. Oro Imam Ile plus Eyin Motors, the best among the rest. Introducing to you a brand new auto spray with wheel balancer. We here again. Amiola Store, your best online store for African foodstuffs. Don't go to the market anymore to get foodstuff, cause it comes with ease. Just pick up your phone and go to any search engine of your choice and type www.amiolastore.com. What do you need that you won't find? We have all African food there, just like Amiola Yoruba and Igbo fufu, wash omo Ijebu, honey beans, black amala, ofada sauce, kunu, kolinkoli, yellow gari, red oil, sisi pelebe, gurundi, groundnut, locust beans, shower fish, donkwa, beans for akara, grounded pepper, stone-free ofada rice, clean and washed snail, grounded egusi, and so many more. There is nothing you want on the Amiola Shopify app or website that you won't find there. Hi fam Slients, our Shopify website is now fully active for your use. You can shop as much as you want and even pay in installments. This gives you privilege to buy items from $50 upward and pay installments within 1 month. Kindly note that this is interest rate free. With the Imam Ile store, we run a fast delivery around the globe, quick payment which is 100% secure, top quality 100% from the right source, and 24/7 customer support. To locate our website, go to any search engine of your choice and type Imam Ile store, click on the website, and here you are. To access this website, firstly you have to create an account with us. When that is done, you are good to go. You can now choose and add your favorite fresh African food stuff, fresh snacks and soup essentials to the cart. After that, proceed to the checkout. Kindly take your time to fill in your details. And finally, place your order. If you have any complaints, You can contact us on +1 347 247 4631 or send us a WhatsApp message on +1 929 877 4215. Amiola, your best online store for African food.